ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. lórí àwọn awuyewuye tó ń jáde lórí ọ̀rọ̀ kan tẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Àṣìdí Àyìndé pé bọ́ọ̀yì sí ni pé ẹjọ́ bẹ̀rẹ̀ ní ẹjọ́ ṣe gbá wọ́n ti dá awuyewuye sílẹ̀ nígbà táwọn fi ń pariwo káàkiri ìgboro kí lẹ rí sí. gbèrègbè ṣe rí ọ̀nà tó ní kálukú máa ń bá àwọn nǹkan ó dàbí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wọn lè rí àárín èmi àti Àyìndé Rashidi tí Rashidi bá wọnú bí ìsìn kò ní dúró lẹ́yìn kámẹ́rà yìí ó ń bọ̀ àṣẹ kìíní yẹn fún mi ni mo mọ nǹkan tó èmi ni mo mọ nǹkan tó bọ̀ àṣẹ fún mi. kí ni kìíní ọ̀hún. irọ́ ẹ̀gbà èmi dẹ̀ ni mo mọ level tajọ wà tí mo fi ẹ̀ ti understand àjọ fi ṣeré pa ni ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti pè ní Canada Àkànní Ọlọ́run ni ó mọ̀ sọ èmi yàrá rẹ̀ àbí àmọ́ wọrí ọ̀ọ́dẹ bá mi láyọ̀ ṣé mo àtijọ́ ṣeré ẹsẹ̀kẹsẹ̀ promoter akọ́tì ẹ̀ pè mí wàdẹ́ kò pé ààrẹ kiri àmúhàyà a máa fi ń ṣeré páyé mi Ọlọ́run ò ní jẹ́ wọ́n àdìjà láti kékeré láti kóra wa kiri mi àti ẹ̀ ó máa fi Ìbàdàn ilé wa bá mi ṣeré lẹ́kọ̀ọ́ èmi náà máa kúrò lẹ́kọ̀ọ́ máa lọ bá ṣeré Ìbàdàn so tí tatijọ́ wà dé ní lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbà táwọn kò tiẹ̀ ṣe máa yí tán ẹ̀ ṣe wọ́n ọ̀dẹ àdìgbọ́dọ̀ máa sọ̀tàn ẹ̀ mọ́ èmi àti ẹ̀ wọ́n ọ̀dẹ láàrin wa alágbólé fújì ṣé sì ìrìnàṣẹ̀ máa jà pẹ̀lú ọjọ́ orí Ọlọ́run ò ní jẹ́ gbogbo táwọn fẹ́ lọ́lọ́run bá ṣe ní rọrùn fún wa àfi kájọ máa ṣe nǹkan dáadáa papọ̀ ká sọmọ lọ́kọ ká fàyà fọmọ. nígbà tí ọ̀rọ̀ náà jáde ṣé àwọn èèyàn ń pè yín lé ló pé lórí ọ̀tẹ̀sọ̀ lórí Àṣìdí Àyìndé ṣé wọ́n pè yá bíbá kíkílẹ̀ fi ń dára. wọ́n pè mí mo dẹ̀ ṣàlàyé fún mi ní àjọ fi máa ń ṣeré ni o tábà pàdé láwùjọ orin èèwọ̀n ìgbà tá a lọ sílé Alhaji Wasiu Àyìndé ó fẹ́ ṣe kinní yẹn fún mi èdè mo ní tó bá àkọjọ. ẹ kàn dárúkọ kinní ọ̀hún gẹ́gẹ́ táwọn akẹ́ ẹ. àìrọ̀ ebi àti ẹ. ṣé ẹ fi ń dáwọ́ ní àbẹ̀wò. ẹ tẹ́ bá là fi ń dáwọ́ mùsùlùmí ní wà bẹ̀tẹ̀ àárín èmi àti ẹ ló wà àárín èmi àti ẹ ni kò sẹ́ni tó mọ̀ gbogbo olórin àwọn tó bá dé mi ń sìn kérò pọ̀ o èmi ló máa fojú sọ kiri tó bá dẹ̀ ti rí mi tó ti ń bọ̀ mo ti mọ nǹkan tó ń bọ̀ àṣẹ màá ní mo ti mọ ohun tó ń bọ̀ àṣẹ so ọ̀rọ̀ wa ti yéra wa a lè jà láyé ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ni wa so kò sí ìjà láàrin wa Ọlọ́run ò ní jẹ́ àbítábàdé àbá. ẹ ṣe púpọ̀ sà kí ni. olúgbòhùngbòhùn mi ṣé orí rẹ́kọ̀dì ẹni mo ti kí Wasiu Àyìndé ni pé àwọn ọmọ tán bá níwájú à ń ṣèbà fún wọn Dr. sẹ́yìn ipò àkàrà kànmú dáadáa Dr. Sikiru Àyìndé General Kọ́láwọlé Àyìnlá Kọ́lí tí a ní Fowóṣe Àyìndé Wasiu à ń ṣèbà fún wọn ẹ̀yin ọmọdé ẹ má ṣàfojúdi that's all that's what I said there. So wá yà mí lẹ́nu pé wọ́n ní pé Ṣínà Àkànní wá yẹ rí ọ̀rọ̀ tí Barrister sọ Saheed Òṣùpá ló wá gbé àbí kìíní kan ló kàn wó kìíní kan wó ẹni ẹlẹ́ni àṣà jẹun àbí kí lẹ fẹ́ kó ṣe tó tẹ̀ ń ṣe situation tó wà ń lu èsì ọ̀nà tó ní kálukú bá rí náà ló máa fi gọ́ ọmọ ẹ̀ wọlé so wọ́n á rẹ́rìn wọ́n á ní ibi tí làákàyè ẹni mọ ló sọ́gbà yẹn pé however the case may be ibi tó yé dé gbọ́n bá dẹ̀ ṣe mọ́ tó lẹ̀ dá fi ń hùwà ibi tí làákàyè tiẹ̀ yé dé nìyẹn ibi tó gbà nìyẹn so and ṣẹ́ni music Fuji Ọlọ́run ti bá wa ṣe kọ́ ṣàmà láàárọ̀ lójúmọ́ kan kọ́ ṣàmà mi kọ́ máa dárúkọ Fuji that's all
so kò ní jẹun tí ayé òní sọ wípé àwọn ò fẹ́ wá mọ́ gbogbo ní fújì ayé òní sọ pé àwọn ò fẹ́ wá mọ́ o ọ̀rọ̀ omi kì í sá lágbàfọ̀ ọ̀rọ̀ epo kì í sá lákàrà ayé òní sọ pé àwọn ò fẹ́ wá mọ́ òní sọ pé àwọn ò fẹ́ wá mọ́ fújì náà ni gbogbo wọn kọ́sà máa sọ ń pa ẹ̀ dáadáa ni wọ́n máa rí tí wọ́n pa wá torí a ti fi ra wa ṣọ̀kan ìkànnì fújì adẹ̀ ti sowọ́pọ̀ àti gbé lárugẹ ó ti dẹyọ kan so èèyàn kan ò lè wá dé kọ́nọ́kọ́nọ́ gbogbo àti dẹyọ kan kò sí jà.